Welcome. Ẹ káàbọ̀. My name is Oluwakemi. Orúkọ mi ni Oluwakemi. I am from Nigeria and I teach Yoruba language. Mo wá láti orílẹ̀-èdè Nàìjíríà, mo sì ń kọ́ èdè Yorùbá. I also speak English fluently. Mo sì ń sọ èdè Gẹ̀ẹ́sì dáadáa. As an experienced teacher, in my class, we will learn Yoruba easily and have fun. Gẹ́gẹ́ bí olùkọ́ tó kẹ́kọ̀ọ́, nínú yàrá ìkẹ́kọ̀ọ́ mi, a ó kọ́ Yorùbá pẹ̀lú ìrọ̀rùn, a ó sì tún dára wa lára yá pẹ̀lú inú dídùn. For children, I use songs, stories, games and daily activities. Fún àwọn ọmọdé, mo máa ń lo orin, àlọ́, ìtàn, eré ìdárayá, ayò àti nǹkan tí à ń ṣe lójoojúmọ́. For adults, I focus on real conversation and Yoruba culture. Fún àwọn àgbàlagbà, mo máa ń ṣiṣẹ́ lórí ìjíròrò gidigidi àti àṣà Yorùbá. Let's begin this journey together so that we can discuss how it will be easier for you to speak, to write, and to read in Yoruba language. Ẹ jẹ́ kí a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí kí a lè jọ jíròrò lórí bí ó ṣe lè rọrùn fún yín láti sọ, láti kọ àti láti kà ní èdè Yorùbá. I am waiting for you. Mò ń dúró dè yín. Bye. Ó dàbọ̀.